Aláròyé máa wí o. èyí gbẹnu tán o. Kazeem gún ìyàwó tẹ́nàntì bàbá rẹ̀ pa lọ́rẹ̀ nítorí owó ilé. Ọkùnrin ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n kan Kazeem Awe ló ti dèrò àtìmọ́lé ọlọ́pàá ìpínlẹ̀ Ondo lẹ́yìn tó gún ìyàwó tẹ́nàntì bàbá rẹ̀ lọ́bẹ pa nílùú Ọ̀rẹ́ níjọba ìbílẹ̀ Òdìgbò. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lágbègbè kan tí wọ́n ń pè ní Ọ̀rẹ́ Àlàbá nílùú Ọ̀rẹ́ ní nǹkan bíi aago 5 ìdájí ọjọ́bọ̀ Thursday ọjọ́ 17 oṣù tó kọjá. Ará àdúgbò kan tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣàlàyé fún akọ̀ròyìn wa pé ọ̀rọ̀ owó ilé ló dá èdè àìyedè sílẹ̀ láàrin Kazeem àti ọ̀gbẹ́ni Matthew Adeleye tó jẹ́ ọ̀kan nínú àwọn tẹ́nàntì tó ń gbé ilé bàbá rẹ̀. Ó ní àìgbọ́ra ẹni yé yìí ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn, òun ló sì ṣokùnfà bí afurasí ọ̀daràn ọ̀hún ṣe wá jí ká wọn mọ́lé níbi tó ti gún ìyàwó tẹ́nàntì yìí abilékọ Deborah Adeleye lọ́bẹ pa. Kazeem kò fi mọ bẹ́ẹ̀ nìkan ṣe ló tún gún ọkọ obìnrin yìí àti àkọ́bí ọmọ wọn obìnrin lọ́bẹ yánnayànna nígbà tó ń gbìyànjú láti sá kúrò níbi ìṣẹ̀lẹ̀ náà. Nígbà tó ń ṣàlàyé lórí bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe wáyé gan-an lásìkò tí akọ̀ròyìn wa kan ṣe àbẹ̀wò sí lórí bẹ́ẹ̀dì tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ lọsibítù ìjọba tó wà nílùú Ọ̀rẹ́. Adeleye ní láìpẹ́ yìí ni wọ́n fún òun àtàwọn ayálégbé yòókù ní ìwé ìkúrò nílé, bó tilẹ̀ jẹ́ wípé ó sì di ọjọ́ 16 oṣù kẹta yìí kí owó tí àwọn san níbẹ̀ ó tó parí iṣẹ́. Ó ní àwọn kò bá ọmọ onílé náà jiyàn nítorí àwọn tí ń palẹ̀ ẹrù àwọn ọmọ náà tẹ́lẹ̀ láti kó lọ sí ilé míì tí òun rí ní ìbámu pẹ̀lú ìwé tí wọ́n fún àwọn. Adeleye ní òun àti ọmọ láńlọ́ọ̀dù àwọn kò pariwo mọ́ ara wọn bẹ́ẹ̀ rí, bẹ́ẹ̀ ni kò sí ibi tí àwọn dúró sí láti kọjú ìjà sí ara àwọn látẹ̀yìnwá. Ó ní nǹkan bíi aago 5 ìdájí ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún làwọn ń gbọ́ tó ń kan ilẹ̀kùn àbáwọlé ibi tí àwọn ń gbé, tí òun sì sọ fún tẹ́nàntì kejì tí àwọn jọ ń yá ilé gbé wípé kò gbọ́dọ̀ ṣílẹ̀kùn fún un títí tí ilẹ̀ yóò fi mọ́. Níwọ̀n bí àwọn kò ti mọ ohun tó wà lọ́kàn rẹ̀ tó fi tètè wá sọ́dọ̀ àwọn. Ó ní àsìkò tí òun sáré lọ yàgbẹ́ ní tọ́lẹ́ẹ̀tì lòun gbọ́ tí tẹ́nàntì yìí ń ṣílẹ̀kùn fún Kazeem, bó sì ṣe ń wọlé inú yàrá òun ló gbà lọ níbi tó ti gún ìyàwó òun lọ́bẹ mọ́ orí bẹ́ẹ̀dì tó sùn sí láìwo ti ọmọ oṣù 9 péré tó tẹ́ sí ẹ̀gbẹ́ rẹ̀. Ọkùnrin yìí kò mọ ojú tó fi bẹ́ jáde síta nílé ìyàgbẹ́ tó wà nígbà tó ń gbọ́ ohùn arò tó ń jáde láti ẹnu ìyàwó rẹ̀. Nígbà tó sì wọlé tó ní kí òun gba ọ̀bẹ náà lọ́wọ́ rẹ̀, ṣe ló tún dojúkọ ọkọ tó sì gún un lọ́bẹ lẹ́yìn àti lẹ́sẹ̀. Àkọ́bí ọmọ àwọn obìnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Túráyọ̀ Adeleye náà faragbá nínú ìjàmbá ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe ní Kazeem gún òun náà lọ́bẹ lọ́rùn ọwọ́ nítorí ariwo tó ń pa káwọn èèyàn lè wá gba àwọn òbí rẹ̀ sílẹ̀ lọ́wọ́ ìkọlù òjijì yìí. Ọmọbìnrin yìí àti oníbàárà olóògbé Deborah kan tó wá jí kó búrẹ́dì fún wọn ni wọ́n padà ké sáwọn ará àdúgbò tó wà lágbègbè náà láti wá gba àwọn ìdílé náà sílẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn. Ibi tí wọ́n ti ń du ẹ̀mí tọkọtaya yìí nípa gbígbé wọn lọ sí ọsibítù ní Kazeem ti ráyè sá lọ, ṣùgbọ́n òun fúnra rẹ̀ padà wá lọ fara rẹ̀ lé àwọn ọlọ́pàá tẹ̀sán ìlú Ọ̀rẹ́ lọ́wọ́ nígbà tó yá. Ohun tá a gbọ́ ni wípé tẹ́nàntì kejì tó lọ ṣílẹ̀kùn fún Kazeem yìí tó fi láǹfààní láti wọlé ti sá lọ, tí wọn kò sì tíì mọ ibi tó wà lásìkò tí à ń kọ ìròyìn yìí lọ́wọ́. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀. Ó ní lọ́gán tí ìwádìí yìí bá ti parí làwọn yóò gbé afurasí apààyàn náà lọ sí kóòtù. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.